ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ o bàbá Adébáyọ̀ tún ti jáde o wọ́n ti ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan lórí ohun tó máa ṣẹlẹ̀ tí ìlú Nàìjíríà bá pín jẹ́ ká jọ jókòó ká jọ wò tí Nàìjíríà bá pín lẹ́nìí tribe wo lẹ́yìn rò pé ó máa thrive nínú Haúsá, Ìgbò àti Yorùbá bàbá yìí tú àwọn àṣírí kọ̀ọ̀kan ìdí tí Yorùbá ta fi máa ń ní problem àti ìdí tí ọmọ Ìgbò tí wọ́n fi máa ń excel oríṣiríṣi wọ́n ṣe máa ń ran àwọn lọ́wọ́ àwa Yorùbá àmọ́jú ká máa jẹra wa lẹ́sẹ̀ ká máa jẹra wa lẹ́yìn lọ wọ́n ní à ń pariwo a fẹ́ pín oníkálukú fẹ́ pín yà a fẹ́ máa lọ báwo la ṣe fẹ́ live pẹ̀lú ara wa báwo la ṣe fẹ́ máa ṣe business báwo la ṣe fẹ́ máa run things pẹ̀lú ara wa ṣé inú wa dùn síra wa ṣé a nífẹ̀ẹ́ ara wa dénúdénú àbí ìfẹ́ ojú lásán náà bára wa ní ẹ wo bàbá yìí tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ lórí bí àwọn Yorùbá máa ṣe máa ń jẹra wa lẹ́sẹ̀ bí àwọn Ìgbò wọ́n yìí máa ń gbéra wọn ní ìgbọ́wọ́ àti bí Ọlọ́run ṣe bless Ìgbò gan pàápàá gan wọ́n ní ìsọ̀nà àrà is a special one ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Prophet Adebayo please don't forget to subscribe like and share this crossblog XTV because àwọn ọ̀rọ̀ báyìí náà la máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ ṣìtì báyìí náà la máa ń gbọ́ tó mọ̀ máa ṣe wá létí ohun ìgbésẹ̀ tá a máa gbé láti ṣe àṣeyọrí ẹja àgbọ̀lẹ́nu bàbá Adébáyọ̀. On all that also. Money time, money. Wọ́n máa ń bára wọn ṣeré. They do play with one another day and all that. Wọ́n lè jọ máa tàpó iyọ̀ kan ẹ̀ máa rí wọ́n máa bára wọn They ṣeré. be selling salt, the same market there, they be playing with one another. Bóyá mo fẹ́ ra 20 carton bí o kò ní money shop á lọ bẹ́ni tó ní láì bí 200 carton. Bóyá give me your ọ̀gá wọn buy 100 carton. Just give me your 100 carton in your shop. You don't have it, they go to another store and get it. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí láàrin àwa Yorùbá. We Yorubas, we don't have such thing in ourselves. Lágbà kan sọ́nà mi ò yá Yínká ojú ẹ̀ràn gàndàn. Don't start with my customer, Mama Yinka. Táyọ̀, Chukuma. With joy, they will meet Chukuma and all You that. get 20 carton there. You need 20 carton, long here. Send your boys to bring am for me. Run more share, kó gbé wá fún mi, kó gbé wá. I want Jonah remaining carton. I don't get more. Carton tó wà lọ́dọ̀ mi. Ó máa kó wá Táyọ̀. They will pack it and come with joy to sell. That customer wa do worry Daddy Jide. Ilẹ̀ ń wo fún. So why are you looking at him like that? Má fojú gba customer mi. Don't use your hands to snatch my customer away from me. Yà yí àwa Yorùbá. That is the lifestyle of we Yorubas. Adẹ̀ntẹ́. Ayé wa ò ní lọlẹ̀. Amen. A fẹ́ dá dúró. You want to stand alone and be free. Ẹni gold, ẹni gbogbo, ẹni diamond. You have gold and all that and diamond. Wo bí? Look Òun here. rẹ́rìn tàbí ohun tó yẹ kó máa sun ẹkún. You are laughing, something that you're supposed to be weeping and cry upon. Tọ́ bá dá dúró, tí Ìgbò bá padà sí ìlú wọn tó lọ dá dúró. Igbos should be able to stand alone. Wọ́n á di United of Biafra. They become United of Àwọn náà Biafra. máa jẹ́ US ẹlẹ́ẹ̀kejì ní Áfíríkà. They will become like US in Africa here. Wọ́n mọ tí wọ́n ń ṣe. They know they are focused, they know what they are doing. Wọ́n lè ní wà búburú lọ́wọ́. Though they have, Bẹ̀sùn wọ́n mọ tí wọ́n ń ṣe sà. but they know what they are doing. Wọ́n ò dúró. They are not being stagnant. Àwa ò mọ tá à ń ṣe. We don't know what we are doing. Ká gbógun ti ra wa, ká lè ra ká. Just to raise back Ká jẹra wa lẹ́sẹ̀. to pull ourselves down. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ó ní ọ̀gá. See, Oga, I want to do Christmas for you. I'm over to you. Christmas for you. Amen. Amen. Amen dáadáa. Amen. Ó ń bọ̀ bí 24 hours. 24 hours is going to come here. Ó ti dọ̀rẹ́ mi. You have become my friend. Amen. Amen. Dẹ́bà mi kú, dẹ́bà mi náà mọ̀ náà. My driver, you know him very well. Àti rẹ̀ ni tá a kó 1 million fún bí tó tún Somebody- padà wá ní. 1 Ẹjọ́ million dáàdì mo here. fẹ́ yá owó kan lọ́wọ́ yín. Daddy, I want to borrow another money from you, please. After being given 1 million. Ààrẹ ni tá a fún ní 500,000. Ẹjọ́ dáàdì mo fẹ́ yá owó kan lọ́wọ́ yín. Another person collected 500,000. He was come to borrow Ààrẹ money ni again. tá a tún bẹ̀ lọ yóò open shop. Now, what open shop for? Tó parọ́. I'm not lying. Tá a tún kó ẹrù kan tọmọ ọjọ́ wa ní UK. Àǹtí Clara, Sister Clara. Sister Clara in UK. Ẹrù mi 4,000 pounds. £4. Àríkọ́ bẹ̀ bẹ́ẹ̀ di sí. So now, no,
Fan. Mo sì rẹ́ni tó pè mí láti US lánàá. Somebody come from US yesterday. Tó ní dádì. So, Daddy, Mo ní ṣọ́ọ̀bù àwọn grade A shirt, grade A trouser, grade A suit. In America o tí mo. I have some grade 8 shop in Ọmọ America. Ẹ̀pẹ́ ni dádì yẹn. From Ekpe side. Ó ní dádì ẹ máa bá mi. Àwa náà máa ń ṣe lọ́hùn. Mo ní ẹ tún máa ń ta aṣọ àlòkù. Ó ní àwọn ń He ta. said, use clothes also second hand. Ó láwọn ń ta dádì. Mo lẹ́sẹ̀ máa send ẹ but èmi ò lè introduce èèyàn sí He said, yín. me, I cannot introduce anybody to you. I can't Mi ní jẹ́ kó ba ayé mi jẹ́ ẹ̀mí bà mí lórúkọ jẹ́. that to define my name and spoil my name. Ẹ máa gbọ́n tẹ́ni yẹn sọ. Like that person says, Ó lóun ti dá bísíǹsì yẹn lẹ̀ Nàìjíríà. Ó láwọn àbúrò òun jẹun ni. they established a business in Nigeria. They embezzle everything. They Ìwà run tán it. bí. That is the end. Olúwa ràn mí lọ́wọ́. God help assist me. Yóò ní ìpinnu fún ìrànlọ́wọ́ pé kó di ńlá. You have that commitment for that help to be big. Ó ní dáadọ́ nítorí ẹ̀ ló ń kúkú ṣe establish kìíní ẹ̀ lọ. That is the house established there. Ó ní tóun bá lọ ilé àwọn olówó. Ó ní store táwọn olówó yẹn máa lọ kó àwọn aṣọ yẹn sí. The rich man Wow. where they normally put the Wọ́n á clothes. kó èmi wọ́n á kó lọ́fẹ̀ẹ́. We Wọ́n buy á it wash on ẹ̀. credit and wash it. Wọ́n á wash ẹ̀. You wash it properly. Á press ẹ̀. You dress it up. Ó ní gbogbo machine yẹn lòún rà. You have all the machine to Wọ́n á tún wash package ẹ̀. it. It will be well packaged again. Òun ní another store. You have another separate Táwa ń store pè ní ṣọ́ọ̀bù ń bí. that we call shop Wọ́n here. tún máa wá mú bí àṣẹ brand new And they one. got to pick it as a brand new, suit. Ẹni yẹn pè mí ọmọ Ẹ̀pẹ́ ni. It's from Ekpe. That person called me. Ọmọ Ẹ̀pẹ́ ni. From Ekpe. Mo ní ẹ má bínú èmi ò lè introduce èèyàn sí. Please, I cannot introduce anybody to you, please. Mi lè mo ní ẹjọ́. I said, please, please. Mo fẹ́ lórúkọ mi ìfẹ́ kórúkọ mi bàjẹ́. I don't want my name to be spoiled or defined. Àwọn ní dáàdi ẹ̀ parọ́. Say, Daddy, you are not lying. Ṣebí mo láwọn àbúrò. I have junior ones. Mo láwọn àbúrò. I have many junior ones Tí mo establish. that I established such business for before. Wọ́n máa send ẹ̀ kan máa dáwó padà. But they send the goods so that they will refund the money. Ó ní bàbá wọn jẹrun Say, ni. Daddy, they embezzle all the money. They eat all the money up. Praise the Lord. Hallelujah. Ó ní wọ́n jẹrun ni. Say they embezzle the money. They, before the business. Kí ló ń ṣe wá? Who are you like that? What's wrong with us? Kí ló ń tó ń ṣe wá? What is it? What is wrong with us? Kí ló ń tó ń ṣe wá? What is wrong with us? Hello bàbá. Ṣé bẹ́ẹ̀ sọ lánàá fún mi pé ẹ dá bísínẹ́sì tẹ̀ ń ṣe ńlẹ̀ l'Amẹ́ríkà yẹn ẹ dálẹ̀ Nàìjíríà ṣé mo parọ́? Mo ti sẹ́ndẹ̀ sí Nàìjíríà àwọn àbúrò mi kàn náwó yẹn jẹ níbẹ̀ ni. Ṣé ẹ gbọ́ ọtútù sọ? Ó láwọn àbúrò òun ṣe kí ni? Náwó yẹn jẹ. Say his brothers embezzle all the money. They established business in Nigeria here. They embezzle all the money. Ṣé ẹ sọ mi pé dádì àwọn kan wà tá a lè máa kó wá? That person said there are some goods there we can be, Àlàfẹ́ send it kó down fún. here. Who is the person are we going to give it to here? Tó bá ní o, ọmọ Ẹ̀pẹ́ ní o. It's from Ekpe, that person. Olówó wà bẹ́ẹ̀. That rich man there. Yọ̀bí àjòkó nú ẹ̀yin màmá ẹ̀ àjòkó ti yan tó. Some people among the women, they just sit, A tún máa ranjú. eating pounded yam. Òun ló gúnyán, òun ló ṣe bẹ́ẹ̀ They o. pounded it and make the soup. Àwa yóò kẹ́rì. They'll be filled up. And Yínká o. you call Yinka, Ẹ wá palẹ̀ mọ́. come and pack the plates, come and clear the table. Oúnjẹ òun gan kò jẹ́ kù fún Yínká. Did not even, remain for Yinka. Kò tún ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ pọ́nṣọ́ ti yó. When they are filled up. Praise the Lord. Hallelujah. Tójú wa mẹ́ sẹ̀lẹ̀ lọ́jọ́ yẹn lọ́mọkùnrin kan ra Young shop. accident bẹ́ẹ̀ sàn gbé wá. Accident. Ó rà They aṣojú wa. brought it before us. Mo wá sọ fún dírẹ́bà mo ní Wálé Say, Wale, ṣé mọ́tò yìí máa ṣe ó ní bàbá ẹ̀ lè rí mọ́tò tá a bá máa padà wá. by the time you come back, you'll not be able to recognize this guy again. Wá lọ bá ọmọkùnrin yẹn pé And I meet that guy. báwo máa ní báwo ló ṣe fẹ́ rí mọ́tò ètò àwọn ní ọ̀gá you will see I no go know àwọn. You see, How much you want buy am? I will buy am 8 million in hand. 8 million, I buy it from you. But if I do everything finish, I do everything to finish back party boy. I will sell am 40 million. I need 40 million. A padà lọ bá When ó to ti go and tà á He has sold it 42 million ló tà á. for 42 million. Àdè jókòó. And we just sit there. Bọ̀dá mi, Say, hello. my brother, hello. Kò sí kankan Nàìjíríà o, àárín nǹkan ṣe o.
There's nothing in Nigeria we don't have something. Ẹ jẹ́ bá mi send owó táwọn ọmọ yín, èmi àtàwọn ọmọ mi lè fi jẹ. Please send money to our children. That's where you are doing. Praise the Lord. Hallelujah. Òhun débi kò rí mi ní during the week. Mi náà ní ohun tí mo ń ṣe. I have something I'm doing. Ìyá jókòó tẹ̀ ẹ̀yin ọmọ ọjọ́, ebi lápolówó ẹ̀kú. I will not sit and be looking at you when we just die. Ẹ̀yin gan fẹ́ arrest wòlíì. I want to accept the prophet. Ohun tí wòlíì kó dání, dáàdi wa. What is putting his hand? Àwọn ọmọ yóò ti sanwó school o. But you have not paid for their school fees. Bí pé mi ló bímọ fún. As if you gave, have the child for me. Àwọn ọmọ yín. Your children. Àwọn ọmọ yóò sanwó school. They have not, paid their school fees. Dáàdi wa. Our father, our daddy, ẹ má please, gbàgbé wa o. don't forget us. Bí epo ṣiṣẹ́ sólúwa ẹ̀ lọ́wọ́. As if they have something doing for me. Praise the Lord. Hallelujah. Ìkan kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ ó fún lóyún. Now, pregnant our wife Odidi oṣù mẹ́sàn-án. for about 9 months. Kò ra fídà, kò ra bọ́tù, Did kò not ra. make any provision and all that. Ó gbé ìyàwó ẹ̀ dé ibi ló pè. Ẹ ló dárì. Does not call me, hello daddy. Ìyàwó yín wà ní hospital báyìí. Your wife is in the hospital now. Ẹ jọ̀ọ́ mo need help yín ni o. Please, daddy, I need your help. Ọlọ́run ṣe kúkú mọ owó lábẹ́dẹ́ bọ̀ sọ. Mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣírò ṣùgbọ́n lọ́jọ́ kan dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7024475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tiyín.